الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ìbéèrè tí wọ́n ṣe nípa ẹni tí ó bá sọ̀látù dhuhr lẹ́yìn imam Naam. ṣùgbọ́n tí kò bá sọ̀láàtì láti bẹ̀rẹ̀ ǹjẹ́ nígbà tó bá dìde láti pé sọ̀láàtì rẹ̀ tẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ wọnú mọ́ṣáláṣí nìsín tóun bá wọlé só lè darapọ̀ mọ́ tí ó fi wá sọ ẹni ó pẹ́ dé sí jàmá alákọ̀ọ́kọ́ ń di lè máàmù tiẹ̀. ọ̀rọ̀ oríṣi méjì ló wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa pé só lè di lè máàmù fẹ́lòmí àbí kó kúkú parí sọ̀láàtì rẹ̀ bó ti ṣe ń parí rẹ̀ lọ lónìkan kẹ́ni tó bá dé kóun ó tún sọ̀láàtì tiẹ̀ bẹ̀rẹ̀ lọ́tún láì darapọ̀ mí lẹ́yìn. ó ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn tán ní kó darapọ̀ mọ́ ó sì ń bẹ nínú àwọn tán ní kó má darapọ̀ mọ́ ńlá wá sàlẹ̀sà. èyí tó túmọ̀ sí wípé ìgbà tá a bá bá ẹni tí ó ń pé sọ̀láàtì rẹ̀ lẹ́yìn tí òun ò bá sọ̀láàtì lẹ́yìn lè máàmù pé a gbọ́dọ̀ tó pẹ̀lú rẹ̀ pa fẹ́ sọ di imam. tàbá sì ti fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó náà fura mọ̀ pọ̀ fẹ́ sùn di lè máàmù rẹ̀ kó fọwọ́ sàpèjúwe wípé àyè ò sí. eléyìí jẹba. wọ́n ní ọ̀rọ̀bìnrin tó béèrè nípa pé téèyàn bá ń dájọ́ àjọ téèyàn sì ń dá yìí èèyàn kó bíi 5 million nínú rẹ̀ ṣùgbọ́n nǹkan tí èèyàn gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé òun fẹ́ fowó àjọ yẹn fi kọ́lé ni. ṣé zakat ọwọ́ ọbẹ̀ bẹ́ẹ̀ ni yóò wọ ọbẹ̀ dáadáa nítorí pé owó yẹn kì í ṣe owó tó jẹ́ waqf. tówó bá jẹ́ waqf lábẹ́ òfin ṣẹ̀ríà ó ní wọn kì í yọ zakat ń bẹ̀. àmọ́ tó bá ti jẹ́ pé owó tó jẹ́ pọ̀ kàn fẹ́ fi kọ́lé ni àbó fẹ́ fi ṣòwò so irú owó bá náà ó máa yọ zakat nínú rẹ̀. wọ́n ní tó bá pé obìnrin bá ní nǹkan ọ̀ṣọ́ bíi wúrà fàdákà diamond tí fi ń ṣoge ṣé wọ́n máa ń yọ zakatu àwọn nǹkan wọ̀nyí náà. tó bá jẹ́ gold àti silver àwọn eléyìí èyí tí ọkàn balẹ̀ sí jù òun náà nípa yọ zakati rẹ̀. torí parábìnrin kan ti wá sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam tó mọ́ ọmọdé kékeré kan lẹ́yìn pẹ̀lú yan ọwọ́ àbọ̀rùka tó jẹ́ ti gold. anábì sallallahu alaihi wasallam wá bi léèrè pé sẹ́ẹ̀ máa yọ zakati eléyìí. obìnrin wa ní zakati báwo. so anábì ní tí ó sì tẹ́yìn lọ́rùn pé kí wọ́n fi náà di fún yín. bó ti ṣe yọ ìyàn ọwọ́ ń kúrò lọ́wọ́ ọmọ nù lọ́ba dànù. wọ́n wá ń lọ àwọn sàhábà wá pàkíyèsí rẹ̀ pé ọ̀yọ́ àwa kó góòlù rẹ̀ lòun á sọ pé kóun ó kó kìnnì. níta Ànábì sallallahu alaihi wasallam ti sọ pé iná ni. so eléyìí ló fà á lápá kan nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà làwọn fi sọ pé nǹkan ọ̀ṣọ́ obìnrin tó bá jẹ́ gold tó bá jẹ́ silver òun náà wọ́n yọ zakati nínú rẹ̀. tí wọ́n bá ti wọ́n tó bá ti tó òdiwọ̀n téèyàn ní nínú gold téèyàn fi yọ zakat wọ́n máa yọ ìdá kan nínú 40 rẹ̀ lọ́dọọdún. èyí tí wọ́n ní tí wọ́n fi ń ṣọ̀ṣọ́ ni o kìí ṣe pé wọ́n ní fún títà kìí ṣe pé wọ́n ní fún àti máa fi rẹ́ǹtì fẹ́ni tó bá fẹ́ fi ṣọ̀ṣọ́. wọ́n ní tó bá pé àwọn ní owó ìlú òkèèrè àwọn sì tún ní náírà. owó tìlú òkèèrè ó ti tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat. náírà téèyàn wá ní ohun ò tí ì tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat. tó bá jẹ́ pé owó méjèèjì so náà lẹ ṣírò papọ̀ níjọ́ tẹ́ fi mọ̀ yí pé ẹ ti dolówó tó máa yọ zakat. àjẹpọ̀ owó méjèèjì náà lẹ máa ṣírò papọ̀ tẹ́ máa yọ zakat kan fún. àmọ́ tó bá jẹ́ pé ọ̀tọ̀ lówó tẹ́ ń rí tọ́jọ́ wò lú òkèèrè ọ̀tọ̀ ní ṣírò tẹ́ ṣe fún láti fi mọ̀ yí pé ẹ ti dolówó. ọ̀tọ̀ ní ṣírò tẹ́ ṣe fún náírà ọ̀tọ̀ nígbà tí náírà bẹ̀rẹ̀ sí ní wọlé. àjẹ́ pé ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì pẹ̀lú ní sọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àtàsìkò tẹ́ máa yọ zakati rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. tá a bá nílẹ̀ tá a rà pamọ́ àmọ́ àfojúsùn wa lórí ilẹ̀ yìí nípa fẹ́ kọ́lé lé lórí tá a máa gbé. àbá àfojúsùn wa lórí ilẹ̀ yìí ni pé a rà pamọ́ títí dìgbà tí ó gbé pẹ́ẹ́lí tí ó wọ̀n ká lè bá a ta. àbí àfojúsùn wa lórí ilẹ̀ yìí òun náà ni pé a fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí ni a fẹ́ fi kọ́lé kí ó ni a fẹ́ fi kọ́lé àwọn ọmọ òrukàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilẹ̀ tá a ní tó ṣe pé èròǹgbà lórí rẹ̀ òun náà nípa fẹ́ máa lo ilẹ̀ yẹn
láti kọ́ ilé lé lórí tá a máa gbé, kò sí zakati kankan tẹ́ yọ níbẹ̀. Eléyìí tẹ́ ní pẹ̀lú àníyàn pé fẹ́ tà nígbà tó bá di pé ó gbé pẹ́ẹ́lí ẹ fi sọ́jà pé fẹ́ tà, ẹ yọ zakati lórí eléyìí ní ìgbà tí ẹ bá rí tà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ìmáàmù Malik. Ẹ máa yọ zakati lórí rẹ̀ lọ́dọọdún ní ìgbà tí iye rẹ̀ bá pọ̀ tó òdiwọ̀n tó kéré jù téèyàn fi yọ zakati àbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa yọ 1/40 nínú iye tẹ́ ẹ lè tà yẹn lọ́dọọdún lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀mí tó yàtọ̀ sí Malik. Malik sọ pé ńgbà tẹ́ bá tó tà lẹ́yọ zakati ọdún kan fún. Àwọn olùmọ̀ yòókù sọ pọ́ dọọdún lẹ́ẹ̀ máa yọ zakati fún. Ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tó ní mọ́tò lórí àtẹ tí ń tà wọ́n, ó ti rí ta kò tí ì rí ta, ọdọọdún ni ó máa yọ zakati lórí wọn. Nítorí pé ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń ta wóróbo ni, tó ṣe pé gbogbo ọjà tó wà lórí àtẹ rẹ̀ ni ó máa ṣírò papọ̀ mọ́wó tó ní, tí ó máa yọ zakati ẹyọ kan lórí wọn lọ́dọọdún. Bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pa wá nílẹ̀ kan, èròǹgbà wa lórí ilẹ̀ yẹn òun náà ni pé a fẹ́ fi ilẹ̀ yẹn fi kọ́ mọ́ṣáláṣí, kọ́lé kí ó fi kọ́lé ọmọ òrukàn, fi kọ́ nǹkan kan nínú nǹkan tó kó ìlọsíwájú bá àwọn mùsùlùmí àtẹ̀sìn Islam, wọn kì í yọ zakati lórí irú ilẹ̀ bẹ́ẹ̀. Naam. Jazakumullahu khairan Sheikh. 08061998459 08061998459 08061998459 àti +2348083293896 +2348083293896. àwọn nọ́mbà tí ó lè jábínú láti máa fi pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì. ẹ lórúkọ yín o. hello. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ibi tí ń pè ojú òpó ìtúndé o. Alaikum salaam wa rahmatullahi wa ń gbọ́ yín. Ó kọ́ yín ibi tí ń pè. Ìbéèrè yín. Ìbéèrè mi aláwọ̀kọ́ kí wọ́n fẹ́ ṣe sáníà ṣé dandan ni ìyàwó èèyàn mọ̀. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ń ṣáì lọ́wọ́ ìlọ gúdì ẹ̀wọ̀n àjọ ẹ̀wọ̀n ní ìṣáì. Ṣé tí a bá mú ṣáì tẹ̀ bá ti ṣáì yẹn tán ṣé ẹ̀jẹ̀ máa mú wọn gúdì wà fún ẹ̀mú ṣáì máa padà dàgbà lè ṣe máa ṣe. Ó ti yé. Alhamdulillah. Ẹni tó fẹ́ fẹ́ ìyàwó mi lẹ́yìn ìyàwó alákọ̀ọ́kọ́, ó yẹ kó bùn ìyàwó alákọ̀ọ́kọ́ gbọ́, àmọ́ kì í sọ̀ràn yẹn. Kó bùn gbọ́ ní ìgbà tó ṣe pé kò ní pẹ́ púpọ̀ sígbà tí àti gbé ẹlẹ́ẹ̀kejì níyàwó yóò wáyé. Kó sì bùn gbọ́ lọ́nà tí ó fi ní dá wàhálà sílẹ̀ nínú ìgbésí ayé rẹ̀. Ìwọ lọ ka kún pé dáadáa fẹ́ ṣẹlẹ̀ sí ọ, aburú lásán ni lọ́dọ̀ ìyàwó tó ti wà nílé. Kéèyàn kíyèsára, má bà tọmọ ọlọ́mọ jẹ́, má jẹ́ ẹni tó ṣe pé yóò kó bá láàfin ọmọ ọlọ́mọ nítorí pé wọ́n fẹ́ fẹ́yàwó mi. Wọ́n lọ ń pọ́n tè látínú rẹ̀ ń dùn nítorí pé wọ́n fẹ́ fẹ́yàwó, ìbànújẹ́ lọ fẹ́ gbé wá fún un. Ṣé wàá mọ bó ti ṣe sàárín yẹn? Ó lóun ò tí ì ṣe sọ̀látùl Maghrib, àmọ́ àwọn bá kó wọn ṣe sọ̀látùl Ìṣá. Àbíyín léèrè kí ló dé tẹ́ fi lọ́ sọ̀látùl Maghrib lára tó fi di àsìkò Ìṣá. Ẹ bá ní ìdí kan tó múnádóko tọ́jẹ́ pọ̀ ń ló mú yín lọ́sọ̀ láti yẹn lára dìgbà wọn, kẹ́ ẹ lọ́ọ́ mọ̀ dájú sáká wípé ẹ lẹ́tọ̀ọ́ sáti darapọ̀ mọ́ wọn o nínú sọ̀látùl Ìṣá tí wọ́n ń ṣe pẹ̀lú àníyàn Maghrib, nítorí pé níta ẹ ti sìn ẹ ti dẹ́ṣẹ̀. Òfin ṣẹ̀ríà sọ pé téèyàn bá ṣẹ̀ wọn kì í pọ́nlé. Torí ẹ lórí ọ̀rọ̀ Ìmáàmù Malik, ẹ tó pẹ̀lú wọn pẹ̀lú àníyàn pé ẹ̀ ń tò lẹ́yìn ìmáàmù láti ṣe náfìlà. Nàtí ìmáàmù bá wá sálámà, èèyàn wá ṣẹ̀ṣẹ̀ dìde nísìn, ẹ ṣe sọ̀látùl Maghrib, ẹ̀yìn rẹ̀ lẹ́wà ṣe sọ̀látùl Ìṣá. Ìmọ̀ tó bá gbé bá nídìí kan tó múnádóko bí oorun, bí ìgbàgbé, bí pé wà lórí ìrìn àjò, ẹ ṣe kí ọ̀gá kọ̀ tí ń wa ọkọ̀ kó dúró kẹ́ fi ṣe sọ̀lá ọkọ̀. Ìdí nù tẹ́ fi lọ́ Maghrib lára. Ẹ lè darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn Maghrib tó ń ti pé sọ̀látùl Ìṣá ìlà wọn ń ṣe. Tí bá ti wá dórí rákà ẹlẹ́kẹta, ṣé ẹ̀yàn sálámà kí lè máàmù tó sálámà ni tẹ́tùn fi darapọ̀ mọ́ sọ̀látùl Ìṣá? Àbẹ́ jókòó kabẹ̀ títí tí ìmáàmù tí ó fi parí rákà ẹlẹ́kẹrin tí ó ṣe tashahhud. Ẹ̀yin náà ṣe tashahhud, ẹ wá sálámà lẹ́yìn ẹ̀.
ẹlẹ́ẹ̀kejì la tún ṣàlẹ́sà ilé ìjẹ́bù sójú. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí Hudan wa Bushra ẹ̀ka ti ìlú Àbújá inshallah yóò wáyé tí ó sì tún máa wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ ní oṣooṣù tọ̀tọ̀ yìí yóò sì wáyé ní ọjọ́ 5 oṣù kejì 2023 Bàkàtàbíyà ní Mok Plaza Masjid area 10 Gariki Àbújá ni ó ti wáyé inshallah. àwa tí a bá ń gbọ́ nílùú Àbújá kí a máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ báyìí kí Allah kí ó ṣe ní rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa. Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ l'Ógbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ ńbẹ̀ inshallah ní aago 10 àárọ̀ gẹ́gẹ́ kí Allah kí ó ṣọ́ àjùgbà náà lọ. orúkọ yín o. Aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín bí ẹ ti ń pè. ẹ bá gbọ́n sókè díẹ̀ sí. ìbéèrè yín. ó ṣẹlẹ̀ wípé ọkùnrin kan ó fẹ́ ní ìfẹ́ sí ọmọbìnrin kan tó ń fẹ́ fẹ́ àmọ́ ọmọbìnrin náà wá ní òun ò fẹ́ràn ọkùnrin náà tó ń lè fẹ́. ìyá tó wá bí ọmọbìnrin tó kọnu fẹ́ tí wọ́n ń gbà ọmọkùnrin yìí gbà nínú ìdí máa lọ kó òfẹ́ tó máa fẹ́ èmi fẹ́ fẹ́ ó wà lọ bá ọmọkùnrin náà lẹ́yìn ó wá ṣàlàyé fún pé òun fẹ́ fẹ́ ọmọkùnrin náà ti gbà fún àmọ́ àwọn mọ̀lẹ́bí ò fọwọ́ sí ó wá lọ bá àwọn olùmọ̀ ẹ̀sìn nínú ìlú náà wípé tọ́ba òun fẹ́ fẹ́ ẹ̀yìn ẹbí òun fọwọ́ sí wípé ṣé wọ́n lè fẹ́ òun fún ara. hello ta ló padà lọ bá ọkùnrin lẹ́yìn ṣé ìyá ọmọ òun ni àbí ẹlòmíì. ọmọbìnrin ìyá tó bí ọmọbìnrin tó pẹ̀lú sí. ṣé ìyá àwọn ò lọ́kọ tẹ́lẹ̀ àbí. ìyá kò ní ọkọ. ọwá ló wọn fẹ́ ń tòun. ó wá ní ọmọkùnrin yẹn wò òun. ó ti yé. ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullah. ìbéèrè yín. ẹni tí wàá ti kù láàrin wa tó kù àjẹ ọ̀rọ̀ abẹ́ni kan pé kádàmùká yá àwọn ní oníṣègùn rẹ̀ ẹni ẹ wá jẹ́ ní tó ń ti ló ń tà ó dẹ̀ ti ń dájẹ́ máa ò pé ẹni tó wá. hello. ẹni tí ń ṣe kí ni. ẹni tó fẹ́ tó ní kẹ́ ẹ dákun kẹ́ tó bẹ̀bẹ̀ fàjọ kẹ́ kó fóun kí lẹ ní ń tà kí lẹ ní ń ṣe. pé ṣe wá lè kó fún kẹ́ yá. ó ti yé náà ṣe náà. ẹni tí wọ́n kọnu sí páwọn fẹ́fẹ́ tí ìyá rẹ̀ wá sí ọmọ lójú kòkòrò kó fẹ́ nígbà tí òwú ọmọ fẹ́ ìyá wa gbẹ̀yìn lọ bá ọmọkùnrin pé kó fẹ́ òun ọmọkùnrin náà wá gbà pé wọ́n fẹ́ ìyá ọmọ tó wọn bá fẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí ìyá yìí wọ́n yarí pé àwọn ò lè gbà kó fẹ́ eléyìí torí pé ó kéré sí lọ́jọ́ orí. ǹjẹ́ ṣé ọ̀nà kan wà tí ìyá yẹn lè gbà tọkùnrin yẹn tí ó fi padà fẹ́? àkọ́kọ́ kò kọ́kọ́ sí èèwọ̀ nínú pọ́mọ ni wọ́n fẹ́ fẹ́ ọmọ ní ẹni tó fẹ́ fẹ́ òun kò wù ọ́ kí ìyàwó wa jẹ́ pé òun lọ́kọ nù fẹ́ sọ́kùnrin pé kó fẹ́ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í ṣe pé ọmọ rẹ̀ fẹ́ láti pé kó fẹ́ òun tábà wá pé wọ́n jọ ń du ọkọ ìyá ni wàhálà bá báyìí kó mọ gbogbo ọ̀nà tí ó bá gbà tí ó fi mú kí àwọn mọ̀lẹ́bí òun gbà láti fọ̀n fún ẹni tó fẹ́ fẹ́ òun. lábẹ́ òfin ti ṣẹ̀ríà aburú kan ò sí nínú pé ọmọ inú èèyàn lèèyàn fẹ́ ọmọ inú èèyàn lèèyàn fẹ́ lóbìnrin ọmọ inú èèyàn lèèyàn fẹ́ lọ́kùnrin òfin ṣẹ̀ríà gbà pípọ́kọ́ lè ju ìyàwó lọ ìyàwó lè jọkọ lọ lọ́jọ́ orí so ọlọ́mọ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ ọlọ́mọ tó rí tó ṣe pé ó ń taná sí lójú tó fi fẹ́ rọ́ọ̀lù ọbẹ̀ ẹni tó fẹ́ fẹ́ lọ́kọ yẹn kò sí nǹkan tó burú ń bẹ̀ lópin ìgbà táwọn tí ọba bá fi lọ́kọ bá ti fi lọ́kọ torí ẹ̀ kò síbèrè kan tó tuntun nù eléyìí ẹlẹ́nìdájọ́ lọ́yọ̀ọ́ sọ ẹnìkan wá wà tí àsìkò àti kwájọ tí ò tí tó wọ́n wá bẹ̀bẹ̀ fún pé kẹjẹ kóun ó fo àwọn ẹni tó wà níwájú òun kóun ó tètè kówó òun ẹ wá mọ̀ pé nǹkan tí ń ta nǹkan tó jẹ́ haram ni bí ẹni tí ń tọ́tí àbí ń ta sìgá ògógóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé kẹ́ ẹ ràn án lọ́wọ́ ẹ má ràn án lọ́wọ́ torí tẹ́ bá ràn án lọ́wọ́ ẹ ti ràn án lọ́wọ́ lórí ìbàjẹ́
lẹ́yìn náà eléyìí gan ò sínú ẹni tó yẹ kẹjọ máa dájọ́ torí béèrè tẹ́ ń béèrè òun tún ó ti kọjá ètò yẹ kẹ́ kọ́kọ́ béèrè torí pé tẹ́ bá jẹ́ni tí ń jọ ń dájọ́ pẹ̀lú ẹ̀ gbogbo ìgbà tó bá kájọ náà ẹ ti ràn án lọ kí lọ síwájú ọba nídìí iṣẹ́ tí ń ṣe tí ò dáa torí rẹ̀ àwọn èèyàn tó dáa tí ń ṣiṣẹ́ tó dáa lèèyàn jọ máa dájọ́ tí ó fi já sí pé à ń jọ ranra wa lọ́wọ́ àmì eléyìí ìrànlọ́wọ́ àti tẹ̀síwájú nù bàjẹ́ ni sìgá máa ṣe ń tọ́ da ni sọ̀rọ̀ kan kó bá láàfin àwọn èèyàn ọpọlọ dúdú gbogbo fùkú dúdú gbogbo náà dúdú èèyàn wá di pé yọ́n máa wúkọ́ ikọ́ òfò eléyìí tó ṣe pé yọ́ padà dá rẹ̀ sí gbogbo oríkèé ara rẹ̀ nígbà tó bá yá àwọn mọ̀lẹ́bí ọmọ wa sanwó ọjà táwọn ọ̀rà ẹni tí ń ta sìgá kò lè jẹ́yàn rẹ̀ nítorí pé òfin ṣẹ̀ríà ṣe sìgá léèwọ̀ tí ọba yíyọ lọ ń gbọ́ lónìí èèwọ̀ ni sìgá tẹ̀ ń ta èèwọ̀ ni sìgá tẹ̀ ń mu yẹn torí pé onílàkà méjì òsì tó sọ pé sìgá da afárá tó bá ka pálí sìgá tẹ̀ ń ta gan ó rí mbẹ̀. wọ́n ní obìnrin tó wà nílé ọkọ tó wá ń sọ fún bàbá ẹ̀ pé màá kúrò ní àyè yìí o ó ń sọ fún bàbá rẹ̀ báwọn torí pé ó ní wàhálà yìí ọ̀pọ̀ tí ọkọ tí ó ń dì lé òun lọ́rùn ọmọbìnrin yìí padà kúrò ní ọ̀dọ̀ ọkùnrin yẹn pẹ̀lú gbólóhùn pé mo bọ́ ọ dànù àmọ́ kò tí ì dá owó sọ̀dáàkí àti àwọn nǹkan míì tó tún farapẹ́ padà fún ọkùnrin náà abọ́mọbìnrin yìí kò sì tí ì gbúrò ọkọ tàbí kó tiẹ̀ gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ ọkọ láti fi mọ bí ọ̀rọ̀ yìí yóò ṣe yanjú bàbá obìnrin yìí wá ń béèrè pé ẹ dákun kí ni àwọn lè ṣe àbí ọ̀nà wo ni àwọn lè gbà tí ọ̀rọ̀ náà tí yóò fi yanjú tí ń rún lé tí ó fi tán lẹ̀. ẹ̀yìn tó àgbàlagbà lẹ́yìn ibẹ̀ yìí lẹ́ bí máa yín kò sì ní wòye kọ́ ọmọ yẹn wá dálé mọ́ṣú sọ́dọ̀ yín so tí ọkọ bá wá fúnra ara rẹ̀ yín pè nìyẹn lọ bá nítorí pé àkọ́kọ́ ọmọ yín ló kókò nílé ọkọ kì í sọkọ ló lé nílé ẹ bá ní tó bá níyàwó rẹ fẹ́ ìwà àti bàbá rẹ jọ wá ẹ rédè ń pè nítorí pé ọmọ yín nìsín ní su yín tó ti kọ́wọ́ yín bọ̀ pò ọmọ yín ò nílé ọkọ gbé so ẹ̀yin ní ọ̀yẹ́ kẹ́ gbà láyè kó filé ọkọ lẹ̀ ọmọ tí wàá kókó lọ́dọ̀ ọkọ ọ wá fóun sọ pé òun bọ́kọ dànù èyí tó ṣe pé ó ṣeé ṣe kọ́kọ́ ọmọ gbọ́ à ń bọ̀sibọ́sí wọ́n máa dábàá pọ́ dasọ̀dá kí òun padà torí rẹ̀ gbéṣẹ̀ ọ̀dọ̀ tiyín lọ́wọ́ àníìsín ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ gbéṣẹ̀ tẹ́ sì mú àwọn èèyàn lẹ́yìn tẹ́ pé ọkọ tẹ́ bá sọ̀rọ̀ so torí kọ́ ọmọ yín lè padà sí ọ̀dẹ̀ ọkọ rẹ̀ tí wọ́n bá wá rojọ́ tó bá hàn pọ́kọ náà wọ́n fẹ́ fi ṣẹ́ pa ọmọ yín lórí bíi ràkúnmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ á wàá fi yé i pé ìyàwó lọ fẹ́ ọ̀fẹ́ lọ́mọ ọ̀dọ̀ ìyàwó lọ fẹ́ ọ̀fẹ́ lẹ́rú so tí gbogbo eléyìí náà bá ti yé kò sí tàbí ṣùgbọ́n wípé nǹkan tí kò fẹ́ lọ dáadáa yóò máa lọ dáadáa abùkátà láti jẹ́ pa àpàkíyèsí àwọn fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń rò pé ìyàwó táwọn fẹ́ wọn fà wọ́n lẹ́rù ni so wọ́n wàá máa fi gbogbo àwọn ṣẹ́ wọ́n máa fi pa ọmọbìnrin lórí lọ́nà tó ṣe pé òǹgàn onímọ̀ tó máa lé ọkọ tó ń wà ju ilé ìmúnisìn lọ so kò yẹ kó rí bẹ́ẹ̀ ó pè sọ́dọ̀ rẹ̀ kó wá jayé ni ó pè sọ́dọ̀ rẹ̀ kó wá gbádùn ni ó pè sọ́dọ̀ rẹ̀ kó fi jẹ́ pé ìwọ ọmọ pàrọ̀nù rẹ̀ ọmọ àdùnnú so tí olúwa ẹlẹ́dàá bá fún ọ sí alhamdulillah tí ó bá sì fún ọ sí ọmọ wọ́nà láti tún wà rẹ̀ sí ìyá tá a fi jẹ́ obìnrin tó fi sá lọ ó dájú pé kì í ṣe ìyà kékeré torí ẹ̀ àyàfi tó bá pé obìnrin náà ń jáwé sóbì. ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ìbéèrè yín. mo ní ìmáàmù àǹkírun olóko mẹ́rin lọ́wọ́ tó ibi tí ẹ ti máa mọ̀ ti jókòó kàtàyà alákọ̀ọ́kọ́ ìlọ́kíráka ẹlẹ́ẹ̀kẹta tí adéka lólobó wà padà lọ́ọ̀lẹ̀ ó jókòó padà àwa ní irun òdì ìbàjẹ́ bẹ́ẹ̀ wọn àbí irú ìgbàwo ni ìmáàmù lè fi bẹ́ẹ̀ wò. nígbà tí ìmáàmù bá ti dìde níbi tó ti yẹ kó jókòó bùkátà láti ṣe subhanallahi pẹ̀lú àṣejù débi pé yóò padà sí jókòó tẹnìkan bá ti ṣe subhanallah ó ti tó màdó sì ti dìde nàró tán pin máa bá sọ láti yẹn lọ náà tó bá kú fẹ̀rẹ̀ kẹ́ sálámà yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yìn wá gbà náà ni ó tó sálámà so pípadà tó padà sí jókòó yẹn ń bẹ ní ọ̀rọ̀ àwọn fuqaha pé sọ láti yín bàjẹ́ so kò yẹ kó padà sí jókòó nígbà tó ti dìde dúró dọ́gba pin òní tàtórí ọ̀ràn yẹn kó padà sídìí àti iye èyí tí ò tọ́ra yẹn.
wọ́n ní báwo ni obìnrin tó jẹ́ opó tó sì jẹ́ oníṣẹ́ ìjọba yóò ṣe opó tiẹ̀ torí pé wọn ò ní fún láàyè láti lo iye oṣù àti ọjọ́ tí Islam sọ pé kí obìnrin tó bá pàdánù ọkọ rẹ̀ ó fi ṣe opó àbí ṣé ẹni tí ó ń dá ọjà ara rẹ̀ tà tí kò sì sí agbára jíjẹ mímu fún oṣù 4 àti ọjọ́ 10 lè máa lọ sí ṣọ́ọ̀pù ìtajà rẹ̀ wéré kó sì padà sílé bí láfarajọ ìbéèrè yìí wọ́n ní báwo ni obìnrin tó ti dé ìkóríta kò ṣe èélà mọ́ yóò ṣe yídà rẹ̀ nígbà tí ọkọ bá kọ̀ sílẹ̀. alhamdulilayi obìnrin tó ti dàgbà débi pé kò ṣe nǹkan oṣù mọ́ tọkọ rẹ̀ bá kọ̀ sílẹ̀ yóò jókòó oṣù 3 gbáko ti kàlẹ́ndà ẹ̀sìn Islam tó bá ti jókòó oṣù 3 gbáko àjẹkù ti parí nù ó ti parí ìdà rẹ̀ tí ó bá jẹ́ pé ìjọ́ 15 nínú oṣù tá a wà ń bẹ̀ ní sin Sha'ban lápèjúwe ní ọkọ kọ́lẹ̀ oṣù Rajab kápẹ́ ìjọ́ 15 oṣù Rajab yìí kápẹ́ ńlọkọ kọ́lẹ̀ ọkọ tí wàá kọ́lẹ̀ nísìn akọ ọjọ́ 15 yìí akọ déètì rẹ̀ lẹ̀ so yóò wá ṣe yóò jókòó títí tóṣù yóò fi parí yóò wá ka iye ọjọ́ tó ń fi jókòó yóò jókòó oṣù Sha'ban yóò jókòó oṣù Ramadan iye ọjọ́ yòówù tó ń ka àwọn bá jẹ́ àwọn àṣẹ̀ṣẹ̀ wa tún padà sí di Rajab ìpéjọ mélòó ló fi jókòó lóṣù Rajab àwa rí i pé ọjọ́ 14 àbí 15 kápọ́jọ́ 15 ló fi jókòó títí tó oṣù Rajab yẹn fi tán àmọ́ nínú ìṣirò a rí i pé Rajab tọdún yìí ó parí ní ọjọ́ 29 so lábẹ́ òfin yóò tún jókòó ọjọ́ 15 kún ọjọ́ 15 ta kọ́kọ́ kó lè bá di 30 ìyẹn ni kó sọ àkọ́kọ́ ó gbọ́dọ̀ pé 30 tó bá pààrin rẹ̀ ní kíkọ́ lẹ̀ ń bá wáyé so àmọ́sù kejì ntọ́ bá kà gẹ́gẹ́ bí oṣù ojú ọ̀run bá ti ṣe wí ni 29 àbọ̀gbọ̀njọ́ bẹ́ẹ̀ náà lóṣù kẹta ọjọ́ 29 àbọ̀gbọ̀njọ́ ṣùgbọ́n tà kọ́kọ́ yẹn yóò jókòó lẹ́yìn ìgbà tó oṣù kejì kẹta bá pé lọ́nà tí a bá fi àwọn ọjọ́ tó fi jókòó kún oṣù àkọ́kọ́ ohun tí ó fi pọ́gbọ̀njọ́ lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ wọ́n ní obìnrin tí ń ṣiṣẹ́ ìjọba àbí tọ́jà ẹni tí ń dọ́jà tiẹ̀ tà àmọ́ tí ò lágbára àfi kó lọ sí ìdí àtẹ rẹ̀ kó lè bá rí tí ó jẹ tí ó mú báwo ni ó ti ṣe sopó lẹ́yìn ikú ọkọ rẹ̀ ẹ má jẹ́ àgbàgbé pé wàá jókòó oṣù 4 àtijọ́ 10 lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ bá kú òfin Allah ni òfin Allah kò ṣe má tẹ̀lé so lè fún ọ ní ọjọ́ tí ó tó oṣù 4 àtijọ́ 10 kó fi jókòó kalẹ̀ torí pọ́kọ rẹ̀ bá kú òfin tèèyàn ni so tófin ti Allah tó bá tako tèèyàn gbogbo àná láti mọ̀ pé ti Allah òun la gbọ́dọ̀ tẹ̀lé nítorí di eléyìí báyìí a gbọ́dọ̀ fi etí wa palabọ̀ òfin Allah ká dúró ní dúró pé èmi ò lè tẹ̀lé yìí o nítorí pé a jẹun a jẹun sóúnjẹ ni ó gbọ́ lọ́wọ́ ìyá sàárì ó jẹun sóúnjẹ ni ó gbọ́ lọ́wọ́ ìyá àtijọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmà olúwa bá sọ pé ṣe nǹkan báyìí ó gbọ́dọ̀ ṣe náà ni so ó lè lọ bẹ̀bẹ̀ níbi iṣẹ́ rẹ̀ kí wọ́n bọ́ dá iṣẹ́ rẹ̀ dúró kí wọ́n fi rọ̀ títí dìgbà tó fi jókòó oṣù 4 àtijọ́ 10 bọ́ bá padà dé kó máa tẹ̀síwájú wọn sáà ní sanwó sẹ́tò ṣe fún ọ kò sí wàhálà ń bẹ so bẹ́ẹ̀ náà ni oníkàràkátà kò ní nítumọ̀ kankan tó bá jẹ́ pọ̀ ń jáde nílé ọkọ rẹ̀ ọ̀n lọ jókòó sídìí àtẹ ìwọ tọkọ rẹ̀ kú ó túmọ̀ sí pé jábútẹ́ báyìí lọ mọ́kọ lẹ́gbẹ̀ẹ́ àjẹfùfù àjàmàlà òfin àjẹfùfù àjàmàlà jẹ̀bà lọ́lá lórí kọ tẹ̀ lófin Allah ẹ̀yàn àfi tí nǹkan bá pin pátá porongodo tí ò sọ́nà mi àṣìrẹ́ni tó lè sàánú rẹ̀ tó fi máa rí jẹ tó fi máa rí mu torí ikọ́ ọmọbà wa kú sídìí pò ń sopóyún Islam lè gbà pé bóyá wọ́n lọ ṣiṣẹ́ bóyá 30 ìṣẹ́jú tó fi róúnjẹ tó níjẹ ó sì padà sílé kíá kìí wá sí pọ́wọ́ sọ dúdú o tí wọ́n fi mọ̀ pé opó leléyìí o àbọ̀ lọ dán orí rẹ̀ pàǹdáràn kí wọ́n lè mọ̀ pé opó leléyìí Islam ò fara mọ́ gbogbo eléyìí tó bá jẹ́ pé ìwọ náà lè dáhùn ṣé dandan iná ní kó jáde kó tó róúnjẹ jẹ àbọ̀ láwọn ẹni tí ń ṣàánú rẹ̀ torí pé lómìn
ọ̀tọ̀ ni tí wọ́n wí nù béèrè ọ̀tọ̀ ni tí ń ṣẹlẹ̀ nítorí ó lọ́nà tásìrì rẹ̀ fi ń bò tí fi ń jẹ tí fi ń mu ṣùgbọ́n kó mọ̀ bá a di wípé ńgbà ọba jáde opó tó bá padà sí ṣọ́ọ̀pù rẹ̀ àwọn míì ó ti mú ṣọ́ọ̀pù sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ti gba gbogbo kọ́sítọ́mà máa lọ́wọ́ ìdíje ayé nìkan ló fẹ́ mú máa jáde kì í ṣe bí ní pa. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ibi ẹ ti ń pè pápápá o. Ìbéèrè yín. Ìbéèrè mi ni alákọ̀ọ́kọ́ òun náà ní bẹ́ẹ̀ ní kéde ṣe gba ìrírí tuntun àti kẹ́ ilé ìtajà tuntun àdúrà olùjẹ́rí akọ́wà sí àlejò sí. Ìbéèrè ẹlẹ́kejì òun náà ní bẹ́ẹ̀ ní kó bá ń dé bá fẹ́ ṣe sọ́nàtò ìjà lọ́kà ìjọ alẹ́ ìjà ìyá wa sọ di ìdájí ẹ̀ẹ́dẹ́gbẹ́ ṣe ìyàmù lè èwo lè yẹn máa kọ́kọ́ mú wa náà ṣe ìyàmù lè yẹn máa kọ́kọ́ mú wa ní àti sọ́nàtò ìjà yẹn máa kọ́kọ́ mú wa. Alhamdulillah ẹni tó bá kó lọ sílé tuntun kò sádùn àkàn tí ṣẹ̀ríà sọ pé kò sí àbílẹ̀ ìtajà tuntun kò sí torí pé ṣẹ̀ríà ìfẹ́ kọjá gbogbo àwọn nǹkan yẹn àmọ́ tó bá ṣàdúà nítorí káburú kọ́ má bàa ṣe ọ́ ní gbogbo ìgbà tó bá wà ń bẹ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq kò sí wàhálà ń bẹ ètò sì jẹ́ létẹ̀ ń gbé gbogbo ìgbà tẹ́ máa ń ké suratul Baqara àti Ala Imran nínú rúlé báwọn àṣetọ́nù ní bá ń gbé bẹ́ẹ̀ so wọ́n ní téèyàn bá ti ṣe súnà méjì rákà méjì tí máa ń bẹ lẹ́yìn solatul Isha téèyàn á jí lóru tó fẹ́ ṣe tahajjud ní kó síwájú ní àbí rákà méjì ẹ̀yìn ṣáì rákà méjì ẹ̀yìn ṣáì kò yẹ kó pẹ́ di ìgbà tẹ́ bá tó jí lóru rákà méjì ẹ̀yìn ṣáì téèyàn bá ti mọ̀ pé tí mo bá ti délé ìní ṣe mọ́ṣáláṣí kó tó jáde ìyún rákà méjì ẹ̀yìn ṣáì nù má jẹ́ ọpẹ́ sí ìṣáì àmọ́ táwọn sàhábà máa ń ṣe ni pé tó bá ti délé tàì délé náà máa ń ṣe so tí wọ́n bá ti mọ̀ pé ò lè ṣe bẹ́ẹ̀ àjẹ́ pé ṣe mọ́ṣáláṣí kó tó lọlé tó bá ti wá jí lóru máa ṣe qiyamul layli rẹ tó bá fẹ́ ṣe ń gbà náà. Wọ́n ní ẹ jẹ́ ká ṣe báyìí náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí Hudan wa Bushra lẹ́yìn tí ó jẹ́ ti ẹ̀ka ìlú Àbújá olúlẹ̀wà Nàìjíríà tí yóò sì máa wáyé inshallah gbogbo Sunday àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò wá wáyé ní ọjọ́ 5 oṣù kejì 2023 Bàkàtàbíyà ní Plaza Masjid area 10 Gariki Àbújá ní aago 10 àárọ̀ gẹ́gẹ́ 10 a.m. prompt ní ọjọ́ 5 oṣù kejì 2023 inshallah Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì mọ̀ dá lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ará Àbújá tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n àti gbọ́ báyìí Allah yóò ṣọ́wájú ìgbà náà lọ. àwọn ní ṣé ó ṣe òfin Allah ṣé ó ṣe déédéé òfin Allah obìnrin aláboyún tó kọ ìbálòpọ̀ fún ọkọ ẹ̀ látàrí ìnira tí ó ń bá fínra níbi oyún tó ní èyí tó mú ọkọ bínú sí sọ pé àwọn mọ̀láìkà ń ṣẹ́bi léwọ̀ ìyàwó náà bó tilẹ̀ jẹ́ pé ìyàwó yìí kì í kọ ìbálòpọ̀ fún ọkọ tẹ́lẹ̀ láwọn àsìkò tó ti fi wà nínú oyún sẹ́yìn ǹjẹ́ lóòótọ́ wá ní pé àwọn mọ̀láìkà wọn ò máa ṣẹ́bi lé irúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ níbàámu pẹ̀lú bí ọkọ ṣe sọ. Alhamdulillah obìnrin òun ló diṣẹ́ sínú òun ló sì mọ irú ìrora eléyìí tó ń jẹ látàrí òun diṣẹ́ sínú kò sì sí tàbí ṣùgbọ́n ló ẹlẹ́dàá náà sọ wípé níní oyún yẹn wàhálà ni hamalathu ummuhu kurha wa wada'athu kurha ìyá rẹ̀ ó lóyún rẹ̀ sínú pẹ̀lú wàhálà àti ìpọ́njú ìgbà tí ó tún bí ọ náà wàhálà àti ìpọ́njú lọ bá dé so òun mọ̀ pààrọ̀ òun ò lè gba àtúnbá nílò owó ọkọ náà yẹ kó lè ṣe sùúrù kí wọn náà lè máa kóra rẹ̀ ń jánu kó má jẹ́ pé gbogbo àti nǹkan bá kàn ti wù ọ́ tó o bá ti rí ṣe orí ò ní pé má so eléyìí náà sínú pé yẹn náà gbọ́n so nítorí de eléyìí kí ló burú fẹ́yàwó mi tó fìfẹ́ léyìí lọ́rùn lẹ̀ níwọ̀nba tó ń ti pọ́bìnrin tó bá tún lóyún náà ìgbà míì ó lè bùkátà sí kọ́kọ́ ọmọ bá lò nítorí kí ọ̀nà tọmọ gbà jáde kó lè bá a má dì nígbà tọmọ bá jáde àmọ́ nígbà ìyàwó tiẹ̀ yìí sọ fún ọ pé
kọ̀ọ̀rọ̀ ńlọ́rùn ìwọ wá ń fi ti tẹ́lẹ̀ òun fi ń ṣàkàwé pé tẹ́lẹ̀ kì í kọ́ fún ọ ó ṣe wá jẹ́ pé sìn ṣé bákan náà làwọn èèyàn wà bó ṣe rí lónìí ò ní rí bẹ́ẹ̀ lọ́la ṣé bọ́jú ayé rẹ̀ ń tẹ̀síwájú ọ̀ ń dàgbàlagbà ọ̀ ń darúgbó so ó rí i pé eyín rẹ̀ ń tẹ́lẹ̀ ọ̀ràn iṣan ẹran ọ̀ràn tó o máa jẹ́ bí ìgbà tó ń jẹ wàrà ní ìsìn báyìí tó o bá dán wò kíkà lẹ́yìn rẹ̀ ọ̀kà so bẹ́ẹ̀ ni ojoojúmọ́ lèèyàn ń yí padà so o gbọ́dọ̀ máa ní àánú fún ìyàwó rẹ lórí nǹkan tí máa ń ṣe ìbọn náà lọ sọ pé kọ̀ọ̀rọ̀ ńlọ́rùn kìí gbà fún ọ tẹ́lẹ̀ ló lóyún sátẹ́gùn ló kóyún bọ̀nù ọjọ́ bó ti ṣe jẹ́jà. wọ́n ní àwọn gbọ́ pé haram ni owó tó ń ta resort téèyàn ní nípasẹ̀ màgòmágó ìdánwò mọ́ jáde pé haram ní irúfẹ́ owó bẹ́ẹ̀ wọ́n ní báwo wá ní ti ọmọ ẹ̀kọ́ṣẹ́ tí wọ́n ní kó máa dárúkọ oríṣiríṣi àwọn irinṣẹ́ lédè Yorùbá léyìí tí wọn ò sì fi kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyàfi èdè English náà ni wọ́n ń sọ pé irinṣẹ́ eléyìí orúkọ rẹ̀ lélẹ̀ èdè òyìnbó ni wọ́n fi ń pè fún wọn ò pè fún ní Yorùbá ó wá di lọ́jọ́ freedom ẹ̀ àmọ́ orúkọ àwọn irinṣẹ́ kan bẹ̀ tí wọ́n sọ pé kó máa dárúkọ ní èdè Yorùbá kò wá mọ èdè Yorùbá ọ̀hún láti máa fi dárúkọ àwọn irinṣẹ́ náà àwọn kan wá ń bẹ tí wọ́n ṣùgbà rẹ̀ tí wọ́n dóyìí yíká ní ọjọ́ freedom ẹ̀ àwọn ni wọ́n wá ń sọ fún wọn rán sọ sí kẹ́lẹ́kẹ́lẹ́ létí tí tó fi padà rí wí jáde wọ́n ní irúfẹ́ ọmọ iṣẹ́ báwọn náà wọ́n ní ṣé kìí ṣe pé ní tí wọ́n dánwò fóun náà ọ bọ́ sí abẹ́ màgòmágó ìdánwò. ìbéèrè yẹn erémadé lásán ni kò ní ìtumọ̀ kankan nítorí pé ẹ̀ ń sọ pé ìdánwò náà ṣe fún lọ́jọ́ freedom sí ìdánwò rọ̀ wọ́n máa ń ṣe lọ́jọ́ freedom gbogbo eléyìí àwàdà lásán lélẹ́yìn ó ti kọ́ sí ó ti yanjú gbogbo eléyìí àṣà lásán lẹ fẹ́ ṣe kò ní ìtumọ̀ kọ̀bá àmúkọ rẹ̀ lẹ́gbìrà kọ̀bá àmúkọ rẹ̀ Yorùbá gbogbo eléyìí bọ́ mọ́ṣẹ́ lẹ́yìn jẹ́ bó ṣe ó sì kọ́ṣẹ́ iṣẹ́ tó sì mà tọ́ mọ̀ ìníwọ̀ ọ̀gá fi rí i pé yes o lè fọwọ́ sọ̀yà pọ̀ mọ́ ilé lọ dá dúró so wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n á ń bi léèrè pé bó la ń pe spanner lédè Yorùbá sọ́gà rẹ̀ náà mà sebara n ta ń wí náà nù èdè lédè la kà kún àwọn ọ̀ka tí wá kún Yorùbá náà ṣe wá lè rókọ fún spanner irin tá à ń fi túrin kí ló lé nu eléyìí ìgbà tẹ́ ẹ̀ fi kọ́ ma ìyá ọmọ wa ká náà ni torí bàbá bí ọ̀gá náà ó náà dẹnu lẹ̀ ni pé àlóòótọ́ àrónú rẹ̀ rí ọjọ́ bó ti ṣe jẹ́. ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh tó kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè. orúkọ mi ni ìjẹ́lẹ́mi náà fi ọ̀tá ọ̀gbọ̀n sí. ìbéèrè yín. ìbéèrè mi ni pé pẹ̀lú ìtumọ̀ ìjẹyìn pé nínú orúkọ Ọlọ́run tó ń jẹ́ àtìkè sílẹ̀ ní àbí ìtẹ̀lé lásán àti pé kí ni ìtumọ̀ ẹ̀. ó ti yé. kò sí nínú orúkọ Allah pé Jalil àbí Sabur àbí Yaqin so àbí Rashid àwọn eléyìí ò sí nínú orúkọ Allah wọ́n máa jẹ́ ní sangiliti rẹ̀ báyìí ní láì fi abudu sí ẹ jẹ́ bó ti ṣe jẹ́. ẹ ló kọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. àbá abdullahi ló ń sọ̀rọ̀ láti UAE. ìbéèrè yín. kọ́nà ní ara ṣètò àpẹẹrẹ. àmín àmín àmín. náà ẹni tí ó fẹ́ lọ ṣàníyàn níyàwó tó ti wá ṣe àìsí àmọ́ lọ ṣàníyàn ẹ̀ ń gbé olójú ayé ẹ̀. hello. nígbà tó wá ti ṣàìsí bá fẹ́. naam naam. ẹni fẹ́ lọ ṣàníyàn níyàwó. naam naam. lọ ṣàníyàn ẹ̀ ó ké olójú ayé onítọ̀hún. so ó ti wá fún báyìí lọ ṣàníyàn ẹ̀ wá ti padà sínú ẹ̀ tó ti fi ẹ̀. ó wá kó àwọn ọmọ lọ lọ́kùnrin àti lóbìnrin. kí ni ẹ̀tọ́ fámílì lórí àwọn ọmọ yẹn? ọ̀dà àwọn ẹgbẹ́ ìgbéyàwó ó ti yé. Aleykum salaam wa rahmatullahi. alhamdulillah ẹni tó fẹ́ Nasraniya níyàwó àmọ́ Nasraniya ti di mùsùlùmá ní ojú ayé ọkọ kú tán ó tún padà sí di Nasraniya lábẹ́ òfin Allah wọn ní pọ́ padà sí di Nasraniya wọ́n sọ pé irtaddat ó fi Islam sílẹ̀ ó ya kèfèrí so ó sì kó àwọn ọmọ lọ ó sọ àwọn náà di kèfèrí so kí ni ojúṣe àwọn mọ̀lẹ́bí ojúṣe kí ni wọ́n bá ṣe mọ̀lẹ́bí yẹn àwọn náà ti kọ́kọ́ dẹ̀bi okùn ṣòkòtò nítorí pé tí ìyàwó ọmọ yín tó ń bá di kèfèrí lẹ́yìn ikú ọmọ yín kò yẹ kẹ́ ẹ jẹ́ pé ẹ wá sọ̀rálẹ̀ àwọn ọmọ yín fún wa ń di kèfèrí rárá o rárá so ká sì kíyèsára Olúwa Ẹlẹ́dàá wa ó gbà
fún àwọn ọkùnrin mùsùlùmí láti fẹ́ àwọn ahlul kitab níyàwó kìí ṣe nítorí kí wọ́n lè bá ṣe islam lójú ayé nígbà tọkọ wọn wà láyé pé tọkọ bá ti wá kú tán wọ́n yí padà wọ́n di nǹkan mi rárá o ẹni tá a bá ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ó ṣe kọ́tọ́ ká fẹ́ tẹ́lẹ̀ náà ẹ̀sìn islam sọ pé tó bá fẹ́ ahlul kitab níyàwó kìí ṣe túláàsì kó di mùsùlùmá kó tó di pẹ́ lè jọ gbé ó lè wà lórí ẹ̀sìn rẹ̀ ó wà lórí ẹ̀sìn rẹ̀ títí tí wọ́n fi kú kò sí nǹkan kan tó sọ pé ó ṣe ṣẹ́kù lórí ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ nítorí pé tẹ́lẹ̀ náà kìí ṣe mùsùlùmá ṣebí wọ́n ló finú fẹ́dọ̀ sọpọ̀ fẹ́ ṣe islam kí ló wá dé tó ti torí ikú ọkọ tó lò ṣe islam mà ọkọ rẹ̀ mà kọ́ lọ́la àlùjánnà tó wọ̀ òun kọ́ ló níná tó ń bẹ̀rù so olúwa ẹlẹ́dàá wa tó dá wa ló lálùjánnà òun ló níná kò yẹ kó ti torí pọ́kọ kú kọ́ wa lọ́sẹ̀sìn mà torí pé olúwa ẹlẹ́dàá wa alààyè ni ní gbogbo ìgbà lọ́jọ́kọ́jọ́ títí láéláé ọmọ máa ń tó ń ṣe ó sì máa ń tí ń ṣe ọ́ òun lọ́ba tí ó ṣe ṣirò fún ọ tí ó sì dájọ́ fún ọ tí wọ́n bá wá fẹ́ láti jẹ́ pé ó fẹ́ ṣe islam kú so kí ló dé tó fi wá kó àwọn ọmọ lọ sínú ṣe kèfèrí ó wá kó àwọn ọmọ ó kó wọn kó nínú islam ó kó wọn lọ sídìí ṣe kèfèrí ó bẹ̀rù Allah ó rántí àtúbọ̀tán èyí tó bá sì ti dàgbà nínú àwọn ọmọ náà kí ló ṣe yín táyìn fi fẹ́ fẹ̀sìn islam sílẹ̀ tẹ́ lọ́ọ́ di kèfèrí torí pé ìyá yín òun lòun ò ṣe islam kò pé òun ó sì wá bímọ fún mùsùlùmí láti pilẹ̀ a jẹ́ pé jàǹbá lọ bá wọlé ọkùnrin yẹn ìjàǹbá yìí sì ṣoṣo kìí ṣe sóore àtúbọ̀tán àtàbádé rẹ̀ kìí dáa fáwọn ẹni tó bá ṣe. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí Hudan wa Bushra ẹ̀ka ti ìlú Àbújá yóò tún wáyé inshallah ní ọjọ́ 5 oṣù kejì 2023 bàkàtàbíyà inshallah ní aago 10 àárọ̀ gẹ́gẹ́ ní Mok Plaza Masjid ni ó ti wáyé ní area 10 Garki Abuja láago 10 àárọ̀ gẹ́gẹ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ inshallah àwa tí a bá ń gbọ́ l'Àbújá kí a sọ fún àwọn tí wọ́n àti gbọ́ Allah yóò ṣọ́ ẹnìkọ̀ọ̀kan ju ìgbà náà lọ. Brother Tawhid láti Tèdè wọ́n ní iléeṣẹ́ sólà tó ń ta ọjà rẹ̀ pẹ̀lú owó rẹ̀ àti owó san díẹ̀díẹ̀ ṣùgbọ́n táwọn onísan díẹ̀díẹ̀ wọ́n máa ń mú àlékún bá owó wọn látàrí pé wọn ò rí san tán lẹ́ẹ̀kan náà wọ́n ní ṣíṣe bẹ́ẹ̀ tí àlékún bá owó àwọn tí ò rí san tán lẹ́ẹ̀kan náà ṣé kìí ṣe pé rìbá ọwọ́ eléyìí bí. rìbá ọwọ́ bẹ̀ kò bá má jẹ́ sọ́lá kó jẹ́ máṣíìnì kó jẹ́ mọ́tò kó jẹ́ lé sí nǹkan tó burú ń bẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé wọn ò ní tìtorí o tètè sanwó tó sùn yìí kán wá fowó kún tó má ti fowó kún ìgbà náà ló di rìbá. wọ́n ní àwọn gbọ́ wá sí kan pé ẹni tíyàwó ẹ̀ bá ṣe zìnà tíyàwó yẹn wá túbá pé ọkọ lè gba ìtúbà rẹ̀ pẹ̀lú kíkẹ́yìn sí lórí ibùsùn fún 40 ọjọ́ pé ṣe eléyìí ó ṣe déédéé nínú ṣẹ̀ríà Islam bí àbí kí ọkùnrin náà kí ó kọ obìnrin ọ̀hún sílẹ̀ kó má bàa di ad-dayuth. ẹlẹ́yìn irọ́ lásán ni pé ọgbà ìrònúpìwàdà rẹ̀ ó wà kọ̀yìn sí 40 ọjọ́ àlọ́ lásán lélẹ́yìn tó bá wù ẹ́ láti foríjì Islam ò bínú sí tó bá sì wù ẹ́ láti kọ̀ ọ́ lẹ̀ nítorí zina tó ṣe Islam ò tún lòdì sí so àmọ́ pé gba ìrònúpìwàdà rẹ̀ kọ̀yìn sí 40 ọjọ́ àlọ́ lásán lélẹ́yìn kì í ṣe Islam. wọ́n ní àwọn fẹ́ béèrè wípé ṣé àwọn lè gba ẹ̀bùn tí bàbá àwọn fún àwọn tí wọn ò sì fún àwọn ọmọ yòókù látàrí pé bàbá fẹ́ràn àwọn gan. kò sí wàhálà mẹ́ ńgbà bàbá ti kórìíra àwọn yòókù gan so ó lè gbá lábẹ́ pé alábòsí bàbá rẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní a'dilu bayna awladikum ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín ìgbà tí sàábì kan tó gun ọmọ rẹ̀ lẹ́rú wọn á pa Ànábì jẹ́rìí sí Ànábì ní akullu waladika wahabtahu mithla hada ṣé gbogbo àwọn ọmọ rẹ̀ náà ló bùn nírú ilé onírárá o Ànábì ní la tushhiduni ala al-jawr ẹ má pè mí jẹ́rìí sábòsí torí ọgbà tó bá sì gbà ọ́ tọ́ sí ọ àmọ́ alábòsí bàbá rẹ̀ torí ó fẹ́ràn rẹ̀ gan ó sì kórìíra àwọn míì gan. Jazakumullahu khairan Sheikh ibi láti máa ṣẹnu lónìí inshallah ọjọ́ mẹ́jọ ìní láti máa pàdé kí Allah kó ṣọ́ ojú ìgbà náà lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah kó túbọ̀ mọ́ bá fi ṣe àlékún dáadáa àti tẹ̀síwájú rere fún wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abu Zainab àti brother Abdulwadud